dá ìfọwọ́sowọ́pọ̀ láàrin iléeṣẹ́ ológun Nàìjíríà pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà US dúró o ní kíámọ́sá. Àlàyé rèé o lórí bí nọ́mbà NIN àti ìwé ẹ̀rí CAC ṣe lè rọ́pò nọ́mbà owó orí rẹ̀ lọ́dún tuntun tó ń bọ̀. Ọpẹ́ o, iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà kọlù àwọn agbésùnmọ̀mí ISIS ní Nàìjíríà lálẹ́ ọjọ́ ọdún Kérésìmesì. Ìkúnlẹ̀ abiyamọ o, èèyàn 11 kú, 9 farapa nínú ìjàmbá ọkọ̀ tó wáyé nípínlẹ̀ Jigawa. Ọwọ́ tẹ 8 lára àwọn afurasí ọmọ ẹgbẹ́ Yorùbá Nation tó gbégi dínà ṣe kọlù sí ọlọ́pàá lásìkò ọdún Kérésì nípínlẹ̀ Ògùn. Iná sọ o, ìjàmbá iná jó ilé ìtajà lọ́jà Balógun lẹ́kọ̀ọ́ lọ́dún Kérésì kù ọ̀la, ọ̀pọ̀ dúkìá ló ṣòfò. Gbàsgbòs wáyé láàrin Abubakar Malami àti àjọ EFCC bó ṣe ń jẹ́jọ́ ẹ̀sùn kíkó dúkìá tó lé ní 200 bílíọ̀nù náírà 212 bílíọ̀nù náírà lọ́nà èrú jọ. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ẹ dá ìfọwọ́sowọ́pọ̀ láàrin iléeṣẹ́ ológun Nàìjíríà pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà US dúró ní kíámọ́sá. Gbajúmọ̀ onímọ̀ nípa ẹ̀sìn Islam Sheikh Ahmad Gumi ti ké sí ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà láti dá àjọṣepọ̀ ìfọwọ́sowọ́pọ̀ láàrin iléeṣẹ́ ológun pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà US dúró lẹ́yìn ìkọlù ilẹ̀ Amẹ́ríkà sáwọn agbésùnmọ̀mí ISIS ní Nàìjíríà. Gumi ṣèkìlọ̀ pé ìdásí ilẹ̀ Amẹ́ríkà yóò tún mú kí ìṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ tún burúkú sí i àti pé yóò tún fojú tẹ́ńbẹ́lú ipò agbára orílẹ̀-èdè Nàìjíríà. Gumi pe ìpè yìí nínú àtẹ̀jáde tó jẹ́ gbígbé sójú òpó ayélujára mọ̀mímọ́ Facebook lọ́jọ́ Ẹtì Friday. Ó sọ wípé nígbà tí ẹ̀sìn Islam fààyè gba ìdojú ìjà kọ ìgbésùnmọ̀mí, ó ní irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ lè jẹ́ gbígbé nípa ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ọwọ́ mímọ́. Ó jẹ́ kó di mímọ̀ pé ilẹ̀ Amẹ́ríkà kò ní àṣẹ láti dá sí irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ nítorí àkọsílẹ̀ iṣẹ́ ológun àgbáyé rẹ̀. Gẹ́gẹ́ bí onímọ̀ ẹ̀sìn Islam náà ṣe wí, orílẹ̀-èdè Nàìjíríà ṣe àṣìṣe nípa fífààyè gba agbára àti ìdásí ilẹ̀ òkèrè láti kó ipa nípa gbígbógun ti ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí. Ó kọ̀ jálẹ̀, ó ní àwọn agbésùnmọ̀mí kì í gbógun ti àwọn agbésùnmọ̀mí ní tòótọ́ àti pé irúfẹ́ ìdásíbẹ̀ náà ní yọrí sí ìpalára, yóò sì ṣàkóbá ńlá fáwọn aráàlú àti àwọn ète òṣèlú tó farapamọ́. Gumi ṣèkìlọ̀ pé fífààyè gba Nàìjíríà láti di ibi ìjagun yóò fa àwọn ológun tó lòdì sí ilẹ̀ Amẹ́ríkà US wá sórílẹ̀-èdè Nàìjíríà, yóò sì tún ba ìdúróṣinṣin rẹ̀ jẹ́. Ó ṣèkìlọ̀ pé ìdásí ilẹ̀ Amẹ́ríkà pàápàá jùlọ lórí dídáàbòbò àwọn Kìrìsìtẹ́nì lè ṣokùnfà pínpín orílẹ̀-èdè sí méjì látàrí ẹ̀sìn. Àlùfáà ẹlẹ́sìn Islam náà tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìkọlù ojú òfurufú sáwọn agbésùnmọ̀mí kò lè borí ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí. Ó jẹ́ kó di mímọ̀ pé ìgbógun ti ìgbésùnmọ̀mí tó múnádóko pè fún iṣẹ́ àgbékalẹ̀ tó lágbára, èyí tó sọ pé Nàìjíríà ní àwọn ikọ̀ òṣìṣẹ́ tó pọ̀ tó lè ṣiṣẹ́ náà tí wọ́n bá ṣètò náà dáadáa. Apá kan àtẹ̀jáde náà kà báyìí pé tí orílẹ̀-èdè Nàìjíríà bá fẹ́ ìrànlọ́wọ́ iléeṣẹ́ ológun, ó ní ilẹ̀ China, Turkey àti Pakistan lè ṣiṣẹ́ náà bó ti tọ́ àti bó ti yẹ. Àlàyé rẹ̀ o lórí bí nọ́mbà NIN àti ìwé ẹ̀rí CAC ṣe lè rọ́pò nọ́mbà owó orí rẹ̀ lọ́dún tuntun tó ń bọ̀. Àjọ tó ń rí sí owó pípa wọlé fún ìjọba àpapọ̀ Nàìjíríà Federal Inland Revenue Service FIRS ti kéde pé nọ́mbà ìdánimọ̀ NIN ni yóò jẹ́ nọ́mbà ẹ̀rí owó orí sísan tax ID fún àwọn aráàlú bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026. Ọ̀rọ̀ yìí ló ń jáde láàrin àríyànjiyàn àwọn èèyàn ọmọ Nàìjíríà lórí òfin tó sọ pé gbogbo àwọn tó ń lo báńkì gbọ́dọ̀ ní nọ́mbà owó orí wọn yàtọ̀ sí nọ́mbà ìdánimọ̀ NIN. Gẹ́gẹ́ bí ohun tí FIRS sọ, àpapọ̀ 123.9 million ọmọ Nàìjíríà ló ní nọ́mbà NIN nígbà tí yóò fi di inú oṣù kẹwàá ọdún 2025. Nínú àtẹ̀jáde kan lójú òpó Twitter rẹ̀, ó ní fún àwọn iléeṣẹ́ tí wọ́n ti forúkọ sílẹ̀ lọ́dọ̀ àjọ CAC, nọ́mbà RC tí wọ́n ti ní tẹ́lẹ̀
ni yóò di nọ́mbà tax ID wọn bẹ̀rẹ̀ láti ọdún tó ń bọ̀ lọ. Àmọ́ ó fi kún pé ìgbésẹ̀ náà kì í ṣe ohun ọ̀tun nítorí ó ti wà nínú ìwé òfin ètò ìṣúná láti ọdún 2019. Àjọ FIRS fi kún pé nọ́mbà ìdánimọ̀ owó orí tuntun náà yóò mú kó rọrùn fún ìjọba láti mọ àwọn tó ń san owó orí wọn déédéé àti pé bí àwọn tó ń san owó náà ṣe ń san yóò hàn kedere. Ó ní tax ID ọ̀hún ni yóò kó gbogbo TIN tí àjọ FIRS àti IRS pọ̀ sójú kan náà fún àwọn aráàlú. Nọ́mbà NIN yìí ni yóò di tax ID láìsí wàhálà kankan nígbà tí àwọn iléeṣẹ́ tó ti forúkọ sílẹ̀ yóò máa lo nọ́mbà CACRC wọn gẹ́gẹ́ bí nọ́mbà owó orí. Wọ́n ti wá kéde rẹ̀ báyìí pé a kò ní nílò káàdì pélébé tí a ó máa mú káàkiri. Nọ́mbà ìdánimọ̀ owó orí tax ID náà ni yóò ti sopọ̀ mọ́ orúkọ. Nígbà tó ń sọ̀rọ̀ lórí òfin owó orí tuntun tí yóò gbéra sọ lọ́jọ́ kìíní ọdún 2026, adarí àjọ tó ń rí sí ọ̀rọ̀ náà Táíwò Oyèdélé sọ pé irọ́ ni ìròyìn tó ń lọ ní ìgboro pé gbogbo àpò ìṣúná aráàlú ní báńkì ló gbọdọ̀ ní nọ́mbà TIN kó tó di ọdún tó ń bọ̀. Gẹ́gẹ́ bí àlàyé rẹ̀, abala 4 òfin NTAA kan nípa pé gbogbo àwọn tó yẹ fún láti máa san owó orí gbọdọ̀ ní nọ́mbà ìdánimọ̀ tax ID àti pé owó tí wọ́n san gbọdọ̀ wá láti inú owó tó ń wọ àpò wọn nípa iṣẹ́ tàbí òwò tí wọ́n ń ṣe. Ó ṣàlàyé pé àwọn tí kì í pa owó wọlé bíi àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn tí wọ́n sì wà lábẹ́ òbí tàbí alágbàtọ́ wọn kò nílò tax ID kankan. Oyèdélé fi kún pé gbogbo àwọn tó ń lo báńkì fún owó wọn láti ọdún 2020 ni wọ́n ti ní nọ́mbà ìdánimọ̀ owó orí tó so mọ́ àkáǹtì náà láti àkókò ìgbà náà wá. Ọpẹ́ o! Iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà kọlù àwọn agbésùnmọ̀mí ISIS ní Nàìjíríà lálẹ́ ọjọ́ ọdún Kérésìmesì. Àjọṣepọ̀ láàrin iléeṣẹ́ ológun Nàìjíríà àti Amẹ́ríkà ní ìkọlù sáwọn agbésùnmọ̀mí tó wáyé lálẹ́ ọjọ́ Kérésì o. Ńṣe ni iná sọ níbùdó àwọn agbésùnmọ̀mí ọ̀hún lásìkò ìkọlù àwọn ikọ̀ ológun ilẹ̀ Amẹ́ríkà. Ẹ̀bùn ọdún gidi gan nìyẹn tó sẹ̀mẹ̀ńkẹ́. Àfi bí ẹ̀bùn ọdún làwọn ikọ̀ ọmọ ogun Amẹ́ríkà náà gbéjà kó àwọn agbésùnmọ̀mí ọ̀hún níbi tí wọ́n fi ṣe ibùba láyàjọ́ ọdún Kérésì. Iléeṣẹ́ ìjọba tó wà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ló fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ pé àjọṣepọ̀ ńlá ló wáyé láàrin àwọn ológun Nàìjíríà àti ti Amẹ́ríkà tí ìkọlù náà fi sẹ́nu rẹ̀. Ó ní ìfọwọ́sowọ́pọ̀ ikọ̀ ológun orílẹ̀-èdè méjèèjì náà ló fa àṣeyọrí ìkọlù sáwọn agbésùnmọ̀mí tó wáyé lálẹ́ ọjọ́ Kérésì. Àtẹ̀jáde kan tí iléeṣẹ́ tó wà fọ́rọ̀ ilẹ̀ òkèrè fi síta láàárọ̀ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 26 oṣù kejìlá ọdún 2025, èyí tí agbẹnusọ iléeṣẹ́ náà Kimiembi Ebienfa buwọ́lù níbẹ̀ ló ti sísọ lójú ọ̀rọ̀ ọ̀hún. Ìkọlù sáwọn agbésùnmọ̀mí kò ní nǹkan ṣe lórí bóyá èèyàn kan jẹ́ Kristẹni àbí Mùsùlùmí. Àtẹ̀jáde náà ní ṣáájú ní àwọn aláṣẹ Nàìjíríà ti ń sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú àwọn alátìlẹyìn rẹ̀ nílẹ̀ òkèrè tó fi mọ́ ilẹ̀ Amẹ́ríkà níbàámu pẹ̀lú ìlànà ní àgbáyé. Lára àwọn ọ̀nà tí wọ́n ń gbà ní ìfọwọ́sowọ́pọ̀ ní ṣíṣe pàṣípààrọ̀ ìmọ̀, àkóso àti àwọn ọ̀nà mìíràn tó wà lábẹ́ òfin èyí tó de ìbọ̀wọ̀ fún òmìnira orílẹ̀-èdè kọ̀ọ̀kan. Àtẹ̀jáde náà wá fọwọ́ gbáyà pé gbogbo àyàn rẹ̀ láti gbógun tàwọn agbésùnmọ̀mí ni yóò tẹ̀lé ìlànà òfin àgbáyé. Wọ́n ní àwọn máa dáàbò bo àwọn aráàlú àti ìṣọ̀kan Nàìjíríà tí àwọn á sì mú ẹ̀tọ́ àwọn aráàlú lọ́kùnkúndùn. Iléeṣẹ́ náà wá tẹnumọ́ pé ìkọlù àwọn agbésùnmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà kò ní nǹkan ṣe lórí bóyá èèyàn kan jẹ́ Kristẹni àbí Mùsùlùmí gẹ́gẹ́ bí ìwádìí tí àwọn ti ṣe. Ààrẹ Amẹ́ríkà tí tún ṣe adarí àgbà fún iléeṣẹ́ ológun Donald Trump fúnra rẹ̀ ló kéde bẹ́ẹ̀ láwọn ojú òpó ayélujára rẹ̀. Trump ṣàlàyé pé òun gẹ́gẹ́ bí olùdarí àgbà fún iléeṣẹ́ ológun Amẹ́ríkà ló pàṣẹ fáwọn ológun orílẹ̀-èdè náà láti kọlù àwọn ikọ̀ afẹ̀jẹ̀wẹ̀ náà. Ẹkùn ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà sì ni ìkọlù náà ti wáyé. Ní ẹkùn Nàìjíríà náà làwọn ikọ̀ agbésùnmọ̀mí ọ̀hún ti ń pa àwọn aláìṣẹ̀ pàápàá àwọn Kristẹni tí kò lẹ́sẹ̀ lọ́rùn. Ìkọlù sáwọn Kristẹni náà lágbára débi pé òun kò tí ì rí irú rẹ̀ rí tàbí gbọ́ irú ìkọlù agbésùnmọ̀mí báyìí rí láti ọdún díẹ̀ sẹ́yìn. Ó ní òun sì ti kéde ṣáájú tí òun sì ṣe ìkìlọ̀ fáwọn agbésùnmọ̀mí náà pé kí wọ́n so ewé àgbéjẹ mọ́wọ́. Òun sì sọ fún wọn pé tí wọn kò bá jáwọ́ nídìí pípa àwọn Kristẹni wọn yóò jìyà wọn yóò sì tún jẹ ewé ìyà. Ìkúnlẹ̀ abiyamọ o, èèyàn 11 kú
mẹ́sàn-án farapa nínú ìjàmbá ọkọ̀ tó wáyé nípínlẹ̀ Jigawa. Ó mà ṣe o, àjálù burúkú kan ṣẹlẹ̀ lọ́jọ́ ọdún kérésìmesì lọ́jọ́bọ̀ Thursday níbi tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan ti wáyé lábúlé Beguwa lójú ọ̀nà márosẹ̀ Sankara níjọba ìbílẹ̀ Ringim nípínlẹ̀ Jigawa, èyí tó dá ẹ̀mí èèyàn 11 légbodò nígbà tí àwọn 9 míì tó fi mọ́ awakọ̀ ṣe bẹ́ẹ̀ farapa yánnayànna. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ló wáyé lọ́sàn-án ọjọ́ ọdún táwọn Kìrìsìtẹ́nì ń ṣe ayẹyẹ ọdún kérésìmesì lóríṣiríṣi agbègbè nípínlẹ̀ náà. Àwọn oṣojú mi kòró sọ wípé awakọ̀ náà sáré àsápajúdé nígbà tó ṣàdédé sọ ìjánu bírèkì ọkọ̀ rẹ̀ nù, èyí tó yọrí sí ìjàmbá tó burúkú gan-an. Ọ̀kan lára àwọn oṣojú mi kòró, Malam Sani, ẹni tó bá àwọn akọ̀ròyìn Punch sọ̀rọ̀ lórí fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀, sọ wípé àwọn náà sáré àsápajúdé ládùrú bí ojú ọ̀nà ọ̀hún ṣe rí tóóró àti bí ojú ọ̀nà ọ̀hún tó ń ṣe máa ń kún àkúnfàyà. Ẹni náà sọ wípé kódà awakọ̀ ọ̀hún kò wulẹ̀ gbìyànjú láti dín àré sísá rẹ̀ kù nígbà tó dé ìtòsí lẹ́bàá agbègbè abúlé náà. Ẹlòmíràn tó tún bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, ìyàwó ilé kan tórúkọ rẹ̀ ń jẹ́ Aisha Inuwa lábúlé náà, ṣàlàyé bí àwọn èèyàn ṣe sáré lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé pẹ̀lú ìpayà ìbẹ̀rùbojo. Ìṣẹ̀lẹ̀ tó bani lẹ́rù ni. Ó ní ojú ẹsẹ̀ làwọn arìnrìn-àjò kan gbẹ́mìí mì nígbà tí àwọn míì sì há sábẹ́ ọkọ̀ náà. Ó ní kò rọrùn fún àwọn ará abúlé náà ṣáájú kí wọ́n tó gbé àwọn olùfarakásá náà jáde. Ó ṣojú mi kòró pín tóun náà sọ̀rọ̀, Lawal Musa sọ wípé ọkọ̀ náà kò yẹ fún ojú ọ̀nà láti gbé rìnrìn àjò. Eré àsápajúdé tó ń sá lákòókò náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún fi wáyé. Musa sọ wípé awakọ̀ náà jẹ́ aláìbìkítà, ó sì dàbí pé ọkọ̀ náà ní ìṣòro ìyọnu bírèkì. Ó jẹ́ ìyàlẹ́nu pé orí kó àwọn míì yọ lọ́wọ́ ewu. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà múlẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́sàn-án ọjọ́bọ̀ Thursday, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa SP Sisu Adamu ṣàpèjúwe ìjàmbá náà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ burúkú tó bani lọ́kàn jẹ́. Ó jẹ́ kó di mímọ̀ pé ìwádìí ìfimúfínlẹ̀ sì ń tẹ̀síwájú. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà ṣe ìdánilójú pé ìdájọ́ òdodo yóò wáyé lẹ́yìn tí àwọn bá ti kó gbogbo ìròyìn àkọsílẹ̀ jọ tán nípasẹ̀ ìṣẹ̀lẹ̀ náà. Ó ní ìgbàrà tí ara awakọ̀ náà bá ti balẹ̀ yóò jẹ́ títàrí lọ ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti ìdájọ́ tó lóòrìn. Ó rọ àwọn awakọ̀ láti mú ààbò ojú pópó lọ́kùnkúndùn, pàápàá jùlọ lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún nígbà tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ sábà máa ń wáyé. Ọ̀pọ̀ ẹ̀mí ló sì wà lọ́wọ́ ewu. Iléeṣẹ́ ọlọ́pàá náà tún rọ àwọn aráàlú láti ṣe jẹ́ẹ́jẹ́, ṣe sùúrù kí wọ́n sì fààyè gba àwọn aláṣẹ láti ṣiṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ ní kíkún nípa ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà. A ó rántí pé láìpẹ́ yìí ní èèyàn 2 pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù ọkọ̀ epo dísù lágbègbè iléèwé gíga fásitì ìpínlẹ̀ Èkó fétò ẹ̀kọ́ lójú ọ̀nà márosẹ̀ Badagry. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé nígbà tí ọkọ̀ ńlá tó ń gbé epo dísù sọ ìjánu bírèkì rẹ̀ nù lásìkò tó ń gbìyànjú láti ṣáájú ọkọ̀ míì, èyí tó ṣokùnfà tí wọ́n fi kọlu ara wọn tó sì gbaná jẹ. Gbogbo ẹ̀yin olùgbọ́ wa, ikú òjijì, ikú àìtọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan láṣẹ Ìlédùà. Ọwọ́ tẹ 8 lára àwọn afurasí ọmọ ẹgbẹ́ Yorùbá Nation tó gbégi dínà ṣe kọlù sí ọlọ́pàá lásìkò ọdún kérésì nípínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti fi gbòòrò òfin gbé àwọn afurasí 8 kan fẹ̀sùn pé wọ́n da omi àlàáfíà ìlú rú, péjọ lọ́nà àìtọ́, dídá lílọ bíbọ̀ àti ọkọ̀ dúró àti ṣíṣe ìkọlù sí ọlọ́pàá. Àwọn afurasí náà ni wọ́n fẹ̀sùn kàn pé wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ Democratic Republic of the Yorùbá ní agbègbè Sango Ọ̀tà, ìpínlẹ̀ Ògùn. Ní ọjọ́bọ̀ Thursday, ọjọ́ 25 oṣù kejìlá ni agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, Olúṣèyí Babáṣèyí, nínú àtẹ̀jáde kan tó fi léde ti kéde ọ̀rọ̀ náà. Gẹ́gẹ́ bí Babáṣèyí ṣe sọ, ní oríta Tèmídire àti abẹ́ afárá Sango Ọ̀tà ni àwọn èèyàn náà ti gbégi dínà ojú ọ̀nà tí wọ́n sì ṣèdíwọ́ fún lílọ bíbọ̀ ọkọ̀. Àwọn ọmọ ẹgbẹ́ Yorùbá Nation gbégi dínà lọ́nà àìtọ́, dáná sí ojú ọ̀nà, ṣèdíwọ́ fún lílọ bíbọ̀ ọkọ̀ tí wọ́n sì ṣèkọlù sáwọn ọlọ́pàá tó ń ṣiṣẹ́ láti mójútó òfin orílẹ̀-èdè. Babáṣèyí ní àwọn ọmọ ẹgbẹ́ Democratic Republic of the Yorùbá gbégi dínà lọ́nà àìtọ́, dáná sí ojú ọ̀nà, ṣèdíwọ́ fún lílọ bíbọ̀ ọkọ̀ tí wọ́n sì ṣèkọlù sáwọn ọlọ́pàá tó
tó ń ṣiṣẹ́ láti mójútó òfin orílẹ̀-èdè. Ó ṣàlàyé pé àwọn ọlọ́pàá tètè dé agbègbè náà láti rí i pé àlàáfíà jọba níbẹ̀. Ó ní bí àwọn ọlọ́pàá ṣe débẹ̀ ni wọ́n nawọ́ gan àwọn afurasí 8 tó fi mọ́ Adéwálé Sósànyà, Ọpẹ́yẹmí Ọládọ̀tun, Zara Gabriel, Àjọkẹ́ Gabriel, Adéwálé Adébọ́mọjọ, Yusuf Tanimọ̀wò, Olúrótìmí Adémọ́lá àti Tóyìn Gabriel. Bákan náà ló ní àwọn rí àwọn nǹkan gbà lọ́wọ́ wọn tó fi mọ́ ọkọ̀ Toyota Dyna tí wọ́n fi gbé àwọn afurasí náà, ẹ̀rọ gbohùngbohùn 2, páálí tí àsíá orílẹ̀-èdè kún inú rẹ̀, àwọn aṣọ tí wọ́n kọ ẹ̀dùn ọkàn wọn sára rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó fi kún pé ní kété tí àwọn bá ti parí ìwádìí ni wọ́n máa gbé àwọn afurasí náà lọ sílé ẹjọ́. Ẹ̀wẹ̀, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Lánrè Ògúnlọ́wọ̀ sọ àrídájú rẹ̀ pé àwọn máa ṣe àrídájú rẹ̀ pé ètò ààbò tó péye wà káàkiri ìpínlẹ̀ Ògùn. Kọmíṣánná náà ṣèkìlọ̀ pé àwọn kò ní fi ààyè gba ẹnikẹ́ni láti da omi àlàáfíà ìlú náà rú, tó sì sọ pé gbogbo àwọn tó ṣe ìkọlù sí ọlọ́pàá ni wọ́n máa fojú winá òfin. Bákan náà ló pàrọwà sáwọn èèyàn láti tètè máa fi ohun tí wọ́n bá rí pé ó ṣe àjòjì ní agbègbè wọn tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Iná sọ o, ìjàmbá iná jó ilé ìtajà lọ́jà Balógun lẹ́kọ̀ọ́ lọ́dún kérésì kù ọ̀la, ọ̀pọ̀ dúkìá ló ṣòfò ìyà. Níṣe ni ọ̀pọ̀ àwọn olùtajà tí wọ́n ní ṣọ́ọ̀bù ní ilé ìtajà Great Nigeria Insurance House tó jẹ́ ilé alájà púpọ̀ tó wà ní òpópónà Martins Lagos Island nípínlẹ̀ Èkó ń káwọ́ mọ́rí ní ọjọ́ ọdún kérésìmesì kù ọ̀la látàrí bí ilé ìtajà náà ṣe gbiná lójijì. Gẹ́gẹ́ bí fọ́nrán fídíò kan tó gba orí ìtàkùn ayélujára níbi tí iná ti gbilẹ̀ tó sì ń jó lálálá. Àtẹ̀jáde tí àjọ tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó, ìyẹn Lagos State Emergency Management Agency LASEMA ṣe sọ, wọ́n ní àjà kẹrin ilé ìtajà náà ní iná ọ̀hún ti déédéé ṣẹyọ. Adarí àjọ LASEMA Olúfẹ́mi Dámilọ́lá Òkè Ọ̀sanyìntólú ṣàlàyé nínú àtẹ̀jáde náà pé láti àjà kẹrin ní iná ọ̀hún ti ràn wọ àjà kẹfà tó sì ń jó bọ̀ wá sí ìsàlẹ̀. Nǹkan bíi aago 5:20 ní ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun ní ìjàmbá iná náà bẹ̀rẹ̀ táwọn òṣìṣẹ́ panápaná àtàwọn tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì sì ń gbìyànjú láti pa iná ọ̀hún. Títí gbogbo àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, a kò lè sọ bóyá èèyàn kankan bá ìjàmbá náà lọ, àmọ́ ọ̀pọ̀ dúkìá olówó iyebíye ni ó run sínú ìjàmbá iná ọ̀hún. Àwọn òṣìṣẹ́ panápaná sì dúró sẹpẹ́ síbi ilé náà tí wọ́n sì ń gbìyànjú láti rí i dájú pé iná ọ̀hún kú fínfín. Ohun tó ṣokùnfà ìjàmbá iná ọ̀hún ni kò tíì di mímọ̀, bẹ́ẹ̀ ni a kò rí ẹni sọ ohun tó ṣokùnfà ìjàmbá iná ọ̀hún. Lára àwọn ibi tí ìjàmbá iná náà ti ṣọṣẹ́ ló jẹ́ ibi tí àwọn ọlọ́jà tí wọ́n ń ta aṣọ máa ń kó ẹrù aṣọ pamọ́ sí, tí àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan náà sì wà níbẹ̀. Kí Ọlọ́run dákun bá wa dáwọ́ ibi dúró ká má rógun iná mọ́. Gbàsgbòs wáyé láàrin Abubakar Malami àti àjọ EFCC bó ṣe ń jẹ́jọ́ ẹ̀sùn kíkó dúkìá tó lé ní 200 bílíọ̀nù náírà 212 bílíọ̀nù náírà lọ́nà èrú jọ. Fàákájà tó lágbára ló ń wáyé lọ́wọ́ láàrin iléeṣẹ́ tó ń rí sí àjẹbánu lórílẹ̀‐èdè yìí EFCC àti mínísítà fétò ìdájọ́ tẹ́lẹ̀ Abubakar Malami San. Kò sóhun tó bẹ̀rẹ̀ ìjà náà ju àwọn dúkìá 41 tí owó rẹ̀ tó bíi 212 bílíọ̀nù náírà tí àjọ EFCC fẹ̀sùn rẹ̀ kan Malami pé ó fi èrú kójọ lásìkò tó wà nípò olóòtú àti mínísítà ètò ìdájọ́ Nàìjíríà. Àwọn ilé olówó ńlá àti iléeṣẹ́ tó kúrò ní wàsá ní àjọ EFCC sọ pé Malami kójọ ní ìlú Àbújá, Kano àti Kebbi. Bákan náà ni wọ́n sì tún fi ẹ̀sùn àjẹbánu àti fífi èrú bojú kówó kan àkọ́bí rẹ̀ Abdulaziz Malami. Ní ti àwọn dúkìá tó wà ní Kebbi, wọ́n sì iye rẹ̀ sí ó lé ní bílíọ̀nù 260 náírà 162 billion 195 million 950,000, nígbà tí wọ́n sì ti Kano sí ó lé ní bílíọ̀nù 16 náírà 16 billion 11 million 800,000. Owó tó tó ó lé ní bílíọ̀nù 24 náírà
$34,685,000,000 ni wọ́n ka dúkìá Malami tó wà nílùú Àbújá sí. Àpapọ̀ owó tí wọ́n ní Abubakar Malami fi èrú kó tó fi kó dúkìá rẹpẹtẹjọ náà jẹ́ $212 billion bí àjọ EFCC ṣe sọ. Lórí àwọn ẹ̀sùn yìí ni Malami fi dèrò àhámọ́ àjọ EFCC láti ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún 2025 tí ọ̀rọ̀ náà kò sì tí ì yanjú lẹ́yìn àṣẹ ilé ẹjọ́. Tí a ò bá gbàgbé, a rántí pé àwọn ẹ̀sùn wọ̀nyí ní Abubakar Malami ti takò ṣáájú tó ní EFCC ń dojú sọ òun nítorí òun fẹ̀sùn àìṣòdodo kan alága wọn Ọlá Olùkóyèdé. Malami ní òun ṣetán láti farahàn níwájú adájọ́ kóun sì ṣàlàyé àwọn ẹ̀sùn tí àjọ EFCC fi kàn òun pé kò rí bẹ́ẹ̀. Lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí, ilé ẹjọ́ gíga ìlú Àbújá fi ààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún Malami nínú ìdájọ́ tó wáyé, ṣùgbọ́n àjọ EFCC kọ̀ láti fún mínísítà fétò ìdájọ́ tẹ́lẹ̀ náà ní bẹ́ẹ̀lì bí àṣẹ ilé ẹjọ́. Ìdájọ́ adájọ́ Bello Kawu láti fún Malami ní bẹ́ẹ̀lì wà ní ìbámu pẹ̀lú ohun tí EFCC ti kọ́kọ́ gbé kalẹ̀. Àlàyé EFCC lọ́jọ́ 14 oṣù kejìlá yìí ni pé Malami kò rí nǹkan márùn-ún tí ilé ẹjọ́ ní kó ṣe kó tó lè lẹ́tọ̀ọ́ sí bẹ́ẹ̀lì rẹ̀. Wọ́n ní ìdí nìyẹn tó fi wà ní àhámọ́ láti ọjọ́ kẹjọ oṣù kan náà. Ṣùgbọ́n lọ́jọ́rú Wednesday, akọ̀wé ìròyìn ní Malami Muhammed Doka fẹ̀sùn kan EFCC pé wọ́n tako àṣẹ ilé ẹjọ́ láti fi Malami sílẹ̀ lẹ́yìn tó ti ṣe ohun tí ilé ẹjọ́ pa láṣẹ. Nínú àtẹ̀jáde kan tí Doka fi sí ojú òpó ayélujára mọ̀mímọ́ Facebook, Malami lọ́jọ́rú Wednesday ti kọ pé lẹ́yìn àṣẹ ilé ẹjọ́ gíga ìlú Àbújá tí kò rújú lọ́jọ́ 23 oṣù kejìlá ọdún 2025 tó fi ààyè sílẹ̀ fún Abubakar Malami SAN láti gba bẹ́ẹ̀lì tí àwọn sì ti ṣe ohun tó rọ̀ mọ́ bẹ́ẹ̀lì náà tí àjọ EFCC náà sì ti gba ẹ̀dà ìdájọ́ náà. Wọ́n kọ̀ láti gba lẹ́tà tí ilé ẹjọ́ fi gbé àṣẹ rẹ̀ lẹ́sẹ̀. Wọ́n sì ń dá Malami dúró sí àhámọ́ èyí tó lòdì sí òfin. Àtẹ̀jáde náà tó koro ojú sí bí Malami ṣe ń pẹ́ jù ní àhámọ́. Wọ́n ní èyí tako ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọnìyàn. Bákan náà ni Malami fẹ̀sùn kan àjọ EFCC pé wọn kò gbé òun lọ síwájú ilé ẹjọ́. Ó ní wọ́n tún lo àwọn akọ̀ròyìn láti sọ àwọn ohun tó wù wọ́n nípa òun. Nínú àlàyé Malami ṣáájú ló ti ní láti ọjọ́ 28 oṣù kọkànlá ni òun ti ṣètò bẹ́ẹ̀lì bí ilé ẹjọ́ ṣe pàṣẹ. Ó ní àjọ EFCC ló yí àṣẹ náà padà, ṣùgbọ́n àjọ EFCC pàápàá tètè dá a padà. Wọ́n ní lóòótọ́ ni wọ́n fún un ní bẹ́ẹ̀lì ráńpẹ́ administrative bail lọ́jọ́ 28 oṣù kọkànlá, ṣùgbọ́n kò rí kókó márùn-ún tó de bẹ́ẹ̀lì náà múṣẹ. Agbẹnusọ àjọ EFCC Délé Oyèwálé sọ pé ó yẹ kí Malami yọjú fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lọ́jọ́ 1 oṣù kejìlá, ṣùgbọ́n ó bẹ̀bẹ̀ fún ìsúnsíwájú rẹ̀ nítorí àìlera. Ó ní ó ṣe èyí nípasẹ̀ lẹ́tà tó kọ lọ́jọ́ 4 oṣù kejìlá kan náà. Oyèwálé sọ pé Malami kò padà mú ìwé kankan wá tó lè fi hàn pé ó ní àìlera kankan. Ó ní lẹ́yìn èyí ni àwọn pè é lọ́jọ́ 8 oṣù kejìlá fún ìwádìí síwájú, àwọn sì fi sí àhámọ́ nígbà tí kò rí bẹ́ẹ̀lì rẹ̀ ṣe. Agbẹnusọ Malami sọ wípé nígbà tí àjọ tó ń rí sí ìwà ìbàjẹ́ bá bẹ̀rẹ̀ sí tako òfin ilé ẹjọ́ tó ń ti aráàlú mọ́lé tó sì ń lo àwọn oníròyìn fún ohun tó fẹ́, kì í ṣe irinṣẹ́ ìdájọ́ òdodo mọ́, ó ti di ohun tó lè kó bá ìjọba àwarawa. Ó rọ ẹ̀ka ìdájọ́ láti tètè rí sí ọ̀rọ̀ yìí. A rántí pé Abubakar Malami SAN ni olóòtú àti mínísítà ètò ìdájọ́ lásìkò ìṣèjọba ààrẹ àná olóògbé Muhammadu Buhari. Ó wà nípò náà láti ọdún 2015 títí di ọdún 2023. Ọjọ́ 17 oṣù kejìlá yìí ni EFCC yàbò ọ́fíìsì àti ilé Malami ní Àbújá àti Kebbi. Olórí Olúwaṣìndára-Ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.